òjì mo gbogbo ní káàbọ̀ sí orí ìkànnì Orísun láti mo kí n pé ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní ibi tẹ́ gbogbo tẹ́ bá tẹ́ láǹfà láti máa wò kàn ní Orísun láti àjíjẹ ara yóò máa jẹun ọlọ́run nípa ìṣẹ̀ṣe gbogbo wa ojú tẹ̀ fún wò àti títẹ̀ fún wò kò sì ní fọlá ṣe ẹ ṣeun. Orísun Láti TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí ẹ bá mi subscribe sórí Orísun Láti TV kí ẹ̀yin máa jẹ́ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn lọ fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ tí sí. Àwọn kan jáde sérí ayélujára bíi etí tó bí 5 days ago báyìí àbí 4 days ago wọ́n pera wọn lẹ́ àwọn làjẹ́ ayé wọ́n wá ń pe àjẹ́ ayé ò sí ń lọ ìwọ̀n níwáyé wọ́n ní àwọn làjẹ́ ayé wọ́n wá ń pàrọwà pé gbogbo ẹ̀yin àfáà lọ́rin àwọn fún yín ní kìlọ̀ kónkálukú ọlọ́lẹ̀ tọwọ́ ọmọ rẹ̀ bá sọ bàbá àgbà lọ́jà tuntun ọlọ́run kó járe yín pé àwọn tí wọ́n pe láwọn ra wọn làjẹ́ ayé yìí kí lè rí sọ lérí ọ̀rọ̀ wọn sá. Ọ ayẹ ká béèrè táyé tu fíìmù tó ń ṣe ọ̀nà dá. Ẹ mọ̀ pé àgbọ̀ òfìfo yìí máa ń ṣe kíni. Máa ń dán. Ẹ gbọ́ àgbọ̀ òfìfo sáwà náà wà máa fi léyìn àlẹ̀ mọ́. Táwa ti lọ́lọ́run. Táwa ti lọ́lọ́run ta lánàbí ṣé àtẹ́bí àtọ́lọ́run ṣé ń ṣe ẹgbẹ́ àjàyí taníjàjà yìí. Ẹgẹ́ bá ẹni sí. Owó eléyìí o àwọn èèyàn wa bá wò ó kí wọ́n mọ̀ pé àwọn fẹ́ wò ó. Àbí fíìmù àbí ayé àkàmọ́ra àwọn fíìmù ẹ̀rí wọn sí. Ẹgẹ́ bá ẹni sí. Kìí ṣe eléyìí làkọ̀kọ́ ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ wọn náà bí àrùn sẹ́nu pọ̀ jù. Tó o bá sẹ́nu wọn ní jẹun. Ẹgẹ́ bá ẹni sí. Nítorí àwọn èèyàn ti pé nù. Gbogbo ẹni tọ́lọ́ bá ṣe ní nǹkan gidi láyé tó bá lọ́lọ́ tó ní ànábì. Tó ní gbòdì lọ́wọ́. Tó ní gbòdì lọ́wọ́ kò ní sẹ́yìn mọ́tò fẹ́ wá ra gbòdì. Káàtì bá rà fáàtì bá ń polo ara rẹ̀ kì í sàfà. Àbí àwòlé ọlọ́run ní mí, ṣéwù ní mí, kíní kan ní mí, ẹ máa bọ̀ wá, ọ̀la kì í sàfà. Eléyìí ohun ti táwọn atẹni wọn ṣe fíìmù wọn ṣe. Àwọn eléyìí àjẹbá ò bá jẹ́ wò. Tó bá tẹ̀ wá jáde náà tọ́lọ̀. Kálẹ̀ tó sọ pé àjẹ ni wọ́n ti wọ́n tọ́lọ̀. Ẹ rí bí wọ́n ti múra ni wọ́n á ró kíní dé ẹ̀. Lẹ́yìn náà ni wípé àwọn tí wọ́n lè dẹ́rù bà àwọn làwọn tí ò lọ́lọ́. Àwọn ará àfáà kan ti ń bẹ̀rù wọn. Máa pé wèrè lọ́wọ́ àpé ẹ̀kẹ́ fún àwọn kan láàfà àjà àlùfáà. Allahu akbar. Ẹgẹ́ tí ẹ̀tọ́ bá máa ọlọ́run tó sì máa tẹ̀lé ìwé àkẹ́kẹ́. Allahu akbar. Wọ́n yẹ tawakkali ala Allahi. Fa huwa hasbuhu. Balighun amrihi qad ja'ala Allahu li kulli shay'in qadra. Tawakkali ala Allahi bá ti gbéra tọ́ náà tó bá pọ̀ náà ní máa ṣe ogun kan. Fa huwa hasbuhu. Òun nínú àwọn lílo òun ṣoṣo ọ̀dọ̀ ọlọ́run ní fáwọn àṣìbò. Ọlọ́run lé mi gẹ́gẹ́ ní ìmọ̀tò. Allahu akbar. Gẹ́gẹ́ báyìí rẹ̀ so inna Allaha balighu amrihi. Qad ja'ala Allahu li kulli shay'in qadra. Allahu akbar. Ṣé máa ń tó jẹ́ kí wàhálà àwọn oníkẹ́ni yòókù náà ní pé ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí àwọn àtẹ́gbọ̀rọ̀ àwọn láàfà tí wọ́n ti rí bẹ́ẹ̀ táwọn náà ti bí pé bóyá kẹ̀kẹ́ bẹ́ lọ́dọ̀ wọn tó sì kẹ̀kẹ́ lọ́dọ̀ wọn. Aláwọn bàbá tí wà nílò rẹ̀ àwọn ni wọ́n ní. Allahu akbar. Tẹ́ bá tó wá bí wọ́n ó ti ní òsì kẹ̀kọ́ lọ́wọ́. Wallahi. Kọ́lá tẹ bá ń pẹ̀lú mi ń wòlíì lójú rẹ̀. Allahu akbar. Tẹ́ bá pẹ̀lú mi ń wòlíì yóò bu ẹkú kékeré ni wọ́n wá sí fún ọlọ́run tó wá sí i. Wọ́n lẹ̀ lómi lè torí ẹ̀kọ́ ní ọlọ́run jẹ́ máa bọ̀ wọ́dọ̀ rẹ̀ kí La ilaha illallah. Gẹ́gẹ́ bí wọ́n ṣe láwọn ẹni ọlọ́run dáàbà Imam Sa'di sọ pé inna lillahi ibadan futana wa hafuli fitana walama alima ana laysati lihayi wa tona
لجة واتخذوا صالح الأعمال في أصحفنا صالح الأعمال فيها الله أكبر. Ọlọ́run wò. Allahu Akbar. Allahu Akbar. Ọlọ́run jẹ́ àárín pé wọ́n sábà dúpẹ́ fún yín. Ìmọ̀ràn ṣókí lérí àwọn tí wọ́n ń sọ pé ẹja dá wa lálẹ́ ẹja ṣe gba ìlú yìí nínú